Bisi ológe o tẹ bá fẹ́ mọ̀ ń pa àṣà Yorùbá tẹ bá fẹ́ mọ̀ ń pa àwọn òṣèré tẹ bá fẹ́ mọ̀ ń pa aṣọ oge pátí ẹ wo Bisi ológe ẹ mọ̀ kí mi ní púrọ́bù bẹ́ẹ̀ ló ṣe wà ẹ gbà bẹ́ẹ̀. Excuse me, she ordered pizza. Inside. Color, show for 6'9". It just gave us. Okay, this, hold on. Focus, go now. Oshama, Oji. Hey, thank you, go. Now for go. Say, oh my. So carry on. Paper. Ilé ìgbé ní ìmọ̀dé torí báfà ìṣọ̀ṣẹ́ ní ẹni ilé mọ́bà ní no disconnect myself àwọ̀ àti kọ́. Àti kọ́ pé màá la èèmọ̀ tẹ́. Hola. Animation, I guess so for
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.